ẹ̀yin tèmi ó ti ṣẹlẹ̀ o. Bright Òkìkí ti jáde o, ó láwọn fans Òṣùpá fẹ́ pa òun lórí ọ̀rọ̀ tóun sọ o, ẹjọ́ ẹja gbọ́ lẹ́nu ẹ̀. àṣé mo fẹ́ lo oògùn ní bí mo lo oògùn kan tó lè bá ní. mi ò lè dáàbì pé Òṣùpá ọ̀yá mo fẹ́ ti competition rẹ pẹ̀lú ẹ̀ náà but we say acapella for hours. ibi tí mo dẹ̀ sọ pé mo fẹ́ dè bá acapella Òṣùpá kọ́ ni mo fi bá wò. mo wà nílé mo wo nǹkan kan ní orí YouTube ẹnìkan sọ nínú wọn bẹ́ẹ̀ pé Òkìkí kò mọ nǹkan tó ń pè l'acapella ni mo ṣe dè fún acapella o. orí Facebook orí YouTube lẹ́yìn ẹ̀ wá wọ́n lè lọ wò ó mi ìrántí orúkọ ẹ̀ láti máa dé tí orúkọ ẹ̀ máa sọ fún kọ́nà wò ó lẹ́yìn tó tiẹ̀ fẹ́ jáde fún acapella gan kò mọ nǹkan tó ń pè l'acapella kò lè dè fún acapella pé nǹkan tó ń pè l'acapella lélẹ̀ ká máa kọrin lásán láì sí lù bẹ́ẹ̀. gbogbo àwọn tí wọ́n pè mí tí wọ́n dákò mí nínú àwọn olórin kọ̀ọ̀kan náà tí wọ́n jáde tó bá ṣe pé wọ́n ní confidence lórí ara wọn ni ó yẹ kí wọ́n jáde náà ó yẹ kó tèmi nìkan. wọ́n wá kọrin wọ́n kú mi ṣé kò wù wọ́n káwọn náà dé ipò tọ́ba orí dé ni. ẹ́ńjìnì tó wà nínú mi ohun lóhun Àyìndé ìròrí mi náà jọ Àyìndé ìgbọ̀tí ẹ́ńjìnì lẹ́ńjìnì Òṣùpá nínú wà nínú kéèyàn já kí ọmọ káyé má ṣe mẹgbẹ́ o ṣe jẹ́ nìyẹn. Bright Òkìkí akọ òkúta ni mí mo yàtọ̀ sáwọn òkúta wẹ́wẹ́wẹ́ tí ò lè dá dúró. Wàláì tàláì ọmọ líle ni mí olórin ni mí oní fújì ni mí kò dágájíá mo ṣe ìdá Òkìkí múlẹ̀ mo yàtọ̀ sáwọn olórin wẹ́wẹ́wẹ́ tí wọ́n ní confidence lórí ara wọn. mo fọlọ́wọ́n bá búra mo fa nọ́bì búra Òkìkí ṣe mọ̀ pé tìrìn ò bá wọnú náà kó gbóná tìrìn ò bá wọnú náà kó gbóná kò sí ohun tá ò fi rìn rọ Òkìkí ìmọ̀lẹ̀ ó dájú. Wàláì tómi ò bá gbóná gbogbo kó yọrùkọ a ò lè fi ramala débi tá ò dẹ̀ fi ṣe ṣó. ṣé mo rí pé tọmọ ò bá jáde kò lè jáde kan ju ọmọ láéláé. Wàláì tójú bá pọ́n sí ara mi ìṣó ní ìlera Òkìkí ọ̀la. Mr. Bright lè ní jẹ́ ọkùnrin ọpọlọ. Àpèdè tọdún tó lò Òkìkí mọ́lẹ̀ Rainbow of Music lórúkọ tẹ̀ mọ́ mi sí. Kí mo wọlé. Bàbá ẹ kú ohun ẹ kú làákàyè ẹ kú kí ó lè dáa. Èyí tó wà ń ta tí ó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ acapella tí ọba orin dókítà Saheed Òṣùpá akọ̀rẹ́lẹ̀ mandator tí wọ́n ní àwọn fẹ́ kí àwọn tí wọ́n bá dángájíá kan jáde káwọn jọ wò síra wọn. Ẹ̀yin náà jáde láti bí abijọ́ mélòó kan orí íńtánẹ́ẹ̀tì Òkìkí Bright olóńgbé bá Òṣùpá fà á. Àwọn fáǹsì náà jáde ọ̀rọ̀ ọ̀hún ti wá ní pé ó ti di bí àwọn kan ti rí bí àbùkù wọ́n ti rí bẹ́ẹ̀ eléyìí sà ojú ò lè fi wò ó ṣé báwọn fáǹsì bọ́yẹn sọ náà ló ṣe rí ni àbí wọ́n fẹ́ sọ ní nǹkan mímẹ́yìn lọ́wọ́. Òṣùpá Saheed Òṣùpá bàbá kì í mú àlejò olórin bàbá sólì àtò bàbá àgbà Òṣùpá Saheed ló kéré nínú ayé ìtọ́kọ̀ ṣoṣo tó Òṣùpá tò sí ilẹ̀ tí ó ní gbogbo ayé máa ń pè é bọ̀. Wọ́n pariwo Òṣùpá Saheed àtòkìkí Saheed kárí ayé. Wọ́n tí òye ní òye ní. Òkìkí olórin ọ̀la àwọn ọpọlọ orin o. Ṣé rí ayé? Nǹkan kan ló máa fa nǹkan kan. Láyé dákun kan máa jẹ́ mi gbọ́. Ṣé níbi ìtọ́jọ́ orí? Àbí níbi tí ipò Òkìkí ọ̀la o. Àbí níbi ìtòrí ìkólé. Ó jìnnà
lọ sí Saheed Gidinke bí sọmọ sílẹ̀ lárí. Ẹ wo ọ̀pọ̀ èèyàn ní o mọ̀ ohun tí ò yẹ wọn kó lẹ́yìn mọ́lẹ̀ ẹ jẹ́ kí n sọ fọ́mọ ẹ̀ dáadáa mọ́ o. Òṣùpá Saheed ò kéré nínú ayé ṣèbí kí lápọ̀ òkìkí mọ́lẹ̀ onígi kékeré ló máa lọ́mọ òkìkí tí ó dẹ̀ fi gòkè. Báyé ṣe rí nìyẹn òkìkí mọ́lẹ̀ mi òkìkí mo lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ gan. Mr. Bright ẹ jẹ́ kí n sọ bó ṣe rí torí pé láyé mi mi ò ní bá wọn ra àgbà fi ogúnlé mi ò ní tọ́jú àgbà mọ́lẹ̀ bí orúkọ kí Òṣùpá Saheed o. Adékúnlé ìmọ̀lẹ̀ gbogbo ayé kẹ́lí sí ń sọ̀rọ̀ mi. Òṣùpá kàkà bẹ́là kúnlé gbogbo out challenge acapella kúnlé ìmọ̀lẹ̀ mi. Olórin tó bá lè jáde láti ikú acapella ó jáde sí ìta gbangba. Òkìkí mo jáde o ṣe ni mo bá ń kọrin tí mo bá ń sùn ní ilé. Olótù ẹ̀dá mi lóhùn ṣáyé máa mọ̀ mí rárá. Tí wọ́n bá pe challenge lókìkí ò bá sọ̀rọ̀ ṣáwọn tó mọ̀ nílé mọ̀ mí ṣá. Òṣùpá Saheed ọba orin gangan ọmọ tó bá jẹ́ kíkúnlé ìmọ̀lẹ̀ lọ́ba orin Saheed máa ń fẹ́. Ọmọ akíndé ní ìṣojo mo fi jọ Òṣùpá Saheed ọba orin ni. Òkìkí mo fọ Ọlọ́run búra mo fà náà mi búra o. Wàláhì mi ò wá láti rí Òṣùpá Saheed fín rárá. Kí lè ṣe pé mo fẹ́ kọrin bú Òṣùpá o ṣùgbọ́n ọ̀rọ̀ orin ó lè jẹ́ nǹkan kan ló ń bẹ ní máìtì Ẹkúnlé ìmọ̀lẹ̀ tó fẹ́ sọ o. Ọ̀tọ̀ nínú tó máa ráyè máa padà yìí sí. Tábà tí kọrin lọ nǹkan mi lè jáde lẹ́nu wa kò sẹ́ni tí ò lè ṣe gẹ́gẹ́ bí olórin. Tó bá jáde ọ̀tọ̀ níbi tí ẹ̀hún sọ̀kò lọ ọ̀tọ̀ níbi tó máa dá a mọ̀. Wọ́n á gbé sí King Dr. Saheed Òṣùpá o Akóredé ìbà ẹ̀ o. Mi ò jẹ́ báwọn ronú òfin mọ́ òfin láéláé. Òkìkí mo bá sọ sórí kékeré kan fáwọn tí o mọ̀. Mo ti ń bẹ pẹ̀lú Saheed Òṣùpá tipẹ́tipẹ́. Wàláhì mo ti ń bẹ pẹ̀lú ọba orin Òṣùpá Saheed ọ̀nà ti ná. Mélòó láfẹ́ká mélòó mo fẹ́ wí. Ṣé gba ayé ṣáàtò èmi ò kìkì mọ́tò mi Ford 6 tire tí mo ń lò nígbà yẹn first show gbogbo Òṣùpá kọ́kọ́ máa ṣeré nínú ṣáàtò. Mọ́tò mi ni mo fi kó sweat Òṣùpá Saheed látọ̀dọ̀ àtúndì àkókò mi bàbá ńlá tó kọ́ kọ́lọ́hún bá wà fọ̀rún kẹ́hàn o. Sájásìn àti Tàlàbà àwọn ẹlẹ́jìníà. Èmi ni mo ń lo mọ́tò mi Òkìkí ò ní ìgbà yẹn tí mo fi kórè iṣẹ́ ọba orin. Àti ẹ̀ tí mo Òṣùpá máa padà wá jọba orin. Àbígbà tó Òṣùpá kọ́kọ́ wá ṣeré ní nǹkan tó ń èrè ìyá ní Governor Road lọ́gbọ̀n ṣé o tẹ́ ẹ̀. Èmi mọ́tò mi mo fi gbọ́dọ̀ bá lọ sí ìkọ̀tù kí ni mo fẹ́ wá ìṣubú Òṣùpá fún. Òkìkí ó pọ̀ ìgbà tó Òṣùpá kọ́kọ́ bí Akéemù lọ́jọ́ sí. First class làwà lọ́jọ́ ọjọ́ yẹn o. Òkìkí first class làwà ní ọjọ́ yẹn o. Ìyẹn ni àpápá àti set instrument Òkìkí. Ààrẹ tí ọba orin tó jẹ́ Saheed o Òṣùpá pẹ́ kó tó dé. Ìgbà tó Òṣùpá
ọjọ́ yẹn ò ló sọ fún wa pé I don born. Dádì Ṣókì ó bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ lọ́jọ́ ìjọ́ yẹn o. Òṣùpá sọ fún Dádì Ṣókì pátí ibi mọ́. Èmi tí mo ti ń tẹ̀lé Òṣùpá bọ̀ látàyè tán ìgbà tó tó kúlé. Ṣé mi máa wá pẹ́ kó Òṣùpá ṣubú? Àbígbà ta ló ṣe èdè pọ̀ tó lẹ́gídéètì? Àbí ká sọ ti Olódò family. Òkìkí ó pọ̀ gan. Mi ò lè kà á tọ́kúlé ìmọ́lẹ̀ wáyé máa ṣe. Ṣì ní gbọ́ tí n bá jáde fákápẹ́ lájàkálẹ̀ jì. Ẹ̀yin tẹ́ ń wò ní o báwo lẹ ṣe fẹ́ mọ òkìkí náà.